Mo kí gbogbo ẹni tó ń gbọ́rọ̀ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Erin kọjá wípé àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rẹ̀ rìn, ẹ jẹ́ ká sọ pé a rẹ̀ rìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dátọ́ lẹ́nu ìgbín tó bá di ọ̀rọ̀ ìwé àtegbò. Ní tèmi máa ń ṣe lórí social media, òun náà ni pé mo máa ń rán àwa ọmọ Yorùbá létí pé àwọn nǹkan táwọn baba ńlá wa tó ń lò kó tó di pé òyìnbó gbé ọ̀rọ̀ ẹ̀sìn dé, ó sì ń jẹ́, ó sì wà níbi tó wà, olóòótọ́ ló ṣọ̀wọ́n. Ní tí mo fẹ́ kọ́ wa, òun náà ni lórí ọ̀rọ̀ ọṣẹ ìtajà kan. Ó rọrùn láti ṣe, ṣùgbọ́n ó níbi tó le sí. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé olè náà tí èèyàn bá rẹ̀ tó lè ràn yàn lọ́wọ́ lórí ẹ̀. Obìnrin ló rọrùn fún láti ṣe jù, ṣùgbọ́n tẹ bá fẹ́ ṣe obìnrin méjì, òun náà ni kán jọ exchange nǹkan tó ní ṣe pẹ̀lú obìnrin nínú iṣẹ́ yìí. Ẹ jẹ́ kí n sọ fún wa kí ẹ lè mọ ohun tó ní ṣe pẹ̀lú obìnrin. Ẹ jẹ́ ká wá ewé gúre, ẹ̀fọ́ gúre tí a máa ń jẹ òun náà ni, ṣùgbọ́n ewé gúre tó lalẹ̀ wù òun ni ká lò, kì í ṣe ètò ẹpọ́n gbìn kí ẹ wá lọ ká. Ewé ewúro ó máa ń lalẹ̀, ewé gúre ó máa ń lalẹ̀ wù káàkiri. Èyí tó lalẹ̀ wù yẹn ẹ jẹ́ ká mú àwa gún mọ́ṣẹ́. Tá bá ti gún mọ́ṣẹ́, àwa fọ́ àgbọn kan àti kọ́kọ́ wá omi àgbọn àti wá sílẹ̀. A fọ́ àgbọn, a jó omi ẹ̀. Omi yìí la máa gbé fún obìnrin kan pé kó bá wa fi tàmbà ní alẹ́. Tó bá tún di ìdájí, a tún fi omi àgbọn yẹn, a tún fi tàmbà. Omi àgbọn yìí òun ni a máa wá fi po ọṣẹ yìí. Tá bá ti pò, tá bá ti fẹ́ lọ sí ibi tí a ti ń tajà, a máa bù, a máa fi wẹ̀. Tá bá ti bù sí kànkàn, a máa sọ pé obìnrin ò ní pàtẹ́ ìyá máa pò kó má tà. Ọjà tí mo fẹ́ tà yìí kí n tà wàràwàrà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ọba tó dá ewé, ọba tó dégbò, ọjà yẹn, èèyàn náà rí pé ọṣẹ yẹn dà. Ìwọ tó bá yẹ pé oníṣègùn ni ẹ́, o lè máa ṣe fún àwọn èèyàn. Ìwọ tó sì jẹ́ pé ìwọ náà fúnra ara ẹ, o lè máa ṣe fún ara ẹ, ìwọ náà lè máa ṣe. Ní tí mo máa ń gbìyànjú láti sọ pé obìnrin méjì ló lè help ara wọn ni pé irú àwọn iṣẹ́ báyìí, tí èèyàn bá ṣe tó mú omi àgbọn yẹn tó lò fúnra ẹ̀, ó ṣe é ṣe kó má ṣiṣẹ́ dáadáa. Ní tó dára jù ni pé kẹ́yìn obìnrin méjì kẹ́ lò fúnra yín. Ìwọ bá ẹnìkan lo omi àgbọn yẹn kí ìwọ fi fọ abẹ́. Tó bá ti fọ abẹ́ tán, èyí tí ìwọ fẹ́ lò jẹ́ kó ẹ́ pé òun náà ló máa fi fọ abẹ́. Kì í wá ń sọ̀rọ̀ àwọn tá a máa ń gbọ́ nínú Yorùbá fíìmù. Kò sí nǹkan kan tó máa ṣe obìnrin tí ó bá yàn lo omi àgbọn yìí. Kò sí nǹkan kan tó máa ṣe. Nǹkan tí ó kàn wà níbẹ̀ òun náà ni pé kí wọ́n fi ṣe àṣẹ. Torí kò sí bóbìnrin ṣe lè ugly tó, kò rẹwà tó, kò sí ni. Ó máa ń wọ ọkùnrin pé kan súnmọ́ obìnrin. Mi ò fẹ́ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ online. Obìnrin ò ní pàtẹ́ òbò kó má tà. Kò sí ni. Kò bá ugly. Kódà kó obìnrin yẹn jẹ́ arọ, kó já bùké, kó já rárá, tó bá pàtẹ́ nǹkan ẹ̀, á tà. Ìyẹn ló fi fà tó ṣe pé wọ́n á fi ṣe àṣẹ sí i pé omi àgbọn ò, wọ́n fi fọ abẹ́. So kò sí nǹkan kan tó máa ṣe èèyàn tó bá fi omi àgbọn yẹn tó bá fi fọ abẹ́, á dára fún wa.